the earlier the better. Wọ́n gbé Islam wọn láti wá pa wá ni, wọ́n fi ara balẹ̀, wọ́n deceive wa, wọ́n disarm wa, wọ́n gba agbára lọ́wọ́ wa. Gbogbo nǹkan tá a lè fi bá wọn jà tí ò ní tìjọba nú. Báyìí sí àwọn èèyàn ti wà helpless. Ìjọba ò ṣe anything. Ìjọba ò dẹ̀ lè ever ṣe anything torí pé àwọn náà ló wà nínú ìjọba. Eré lẹ́yìn èèyàn ṣe ń pè ní. Ìgbà mi ní sùn mọ́jú máa kàn máa mérí báyìí máa ṣe. Èmi àtàkàn bí a máa sọ̀rọ̀ báyìí tó lówó Èkó, a máa mérí báyìí pé wọ́n máa pa àwọn èèyàn wa gan. Wọ́n máa pa àwọn èèyàn wa gan. Wọ́n ti wọlé sí wa lára gan. Wọ́n bá wa jẹ, wọ́n bá wa mu. Wọ́n mú pass wálẹ̀. Ẹlòmíì ti fẹ́, ó ti marry, ó ti bímọ báyìí kò mọ̀ pé Fúlàní ló fẹ́ sílé kó mọ̀. A kò sọ pé ọmọ Yorùbá ni mí, Mùsùlùmí ni mí, wá jẹ́ lọ ṣe nìkáì. Ọmọ Fúlàní ló fẹ́ o, tètè lọ kọ́kọ́ confirm ìyàwó ẹ ṣé Fúlàní ni. Ọkọ ẹ ṣé Fúlàní ni. Mo rí òṣèré tíátà kan Fúlàní lòun náà fẹ́. Mo wá wò pé tẹ́ bá tiẹ̀ fẹ́ èèyàn nítorí fame, ṣé kò sí ọmọ Yorùbá tó lówó ni? Lórí ta wá ń fẹ́ àwọn tó fẹ́ pa wá. Gbogbo nǹkan náà fi ń bá wa jagun, náà fi ń jà wá lógun. Wọ́n dilute blood wa, wọ́n reduce population wa. By all means, through marriage, wọ́n ṣe, wọ́n gbalẹ̀, wọ́n pààyàn. Wọ́n tí ọmọ ẹ bá tó lọ lé ọkọ tó wá mọ́kọ wálé, tètè ṣe wádìí. Ṣé Fúlàní ni àbí Yorùbá? Ẹ má fẹ́ Fúlàní. Ẹ má torí owó kẹ́ lọ fẹ́ Fúlàní. Gbogbo ransom tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn yìí òun náà máa tún fi wá fẹ́ àwọn ọmọ Yorùbá. Wọ́n fẹ́ fi fund, wọ́n ṣà ń wá tí wọ́n bá take over government already, tí wọ́n bá gbàjọba tó ń dé president, wọ́n á pa chai yéé. Ẹ máa pe ìjọba ò ní wà, ẹ máa pe ọlọ́pàá ò ní wà. Ẹ máa pe ọlọ́pàá, ẹ máa pe sójà, wọn ò ní wà, wọ́n ti wà everywhere. Wọ́n ti wà everywhere. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni, ẹ̀sìn àwọn bandits ni. Kó o tó ṣe ẹ̀sìn Islam, kó o tó ṣe anything, kọ́kọ́ lọ study the life of Muhammad. Nǹkan tí wọ́n sọ fún yín nípa Muhammad pé Muhammad is the best man in the world, tí wọ́n gbé sí Google, irọ́ ni. 100%, I am telling you. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ní ni mo fi ń búra fún yín, irọ́ ni. Èèyàn tó ya olórí burúkú jù, the most deadliest person, èèyàn tó ya wèrè jù, òun ni ẹjọ́ ẹ̀sìn mú ẹjọ́ má bínú, òun ni Muhammadu. Wọ́n paint ẹ̀ fún wa ni, wọ́n mọ̀ pé àwọn ọmọ Yorùbá a ní ìwà ọmọlúàbí. Wọ́n paint ẹ̀ fún wa láti deceive wa ni. Ẹ mọ̀ pé ẹ lọ study nípa ogun. Deceive is part of conquest tool. Inú ogun ni ibi ẹ tàn wọ́n. Muhammadu gan sọ ń gba, ó yẹ kí n gba hadith yẹn wá. Muhammadu gan náà sọ. There is one hadith tó sọ wípé ẹ̀tàn ara ogun ni. Wọ́n tọ̀ wá ni. Kò sí àlùjànnà, kò sí náà. Wọn ò rán Muhammadu sí wa, jagunjagun ni. Muhammadu ìyà jẹ, ìgbà tí Kádíjà kú ìyà jẹ, kò sówó. Ló bẹ̀rẹ̀ sí lo gbogbo scope yẹn, ó jalè, ó pààyàn tó fi kú ni. Ó ń dá àwọn èèyàn lọ́nà ni. Tó ń pè fáwọn èèyàn pé ogun Badru, ìdígunjalè ni. Ambush ni, ó máa lé ambush, á lọ sápamọ́ wọn àtàwọn Mùsùlùmí. Ṣọ́ọ̀tì wọn kàn surround àwọn tó bá ń gbẹ́rù bọ̀ ni. Wọ́n á dẹ̀ pa wọ́n, wọ́n á dẹ̀ gba ẹrù. Wọ́n parọ́ fún wa ni. Mosque ò kí ń ṣe ilé àdúrà. Tó o bá fẹ́ gbàdúrà, ó máa gbánú ilé ẹni. Allah ò kí ń ṣọlọ́run. Èrè àwọn Arab ni. Ṣẹ́rí kò sí bá a ṣe lè sọ tó ẹgbà. Àwọn Fúlàní ti pọ̀ gan, wọ́n ti wà láàrin wa. They will continue to deceive us torí pé wọ́n ti wọlé sáwọn òbí wa lára.
ṣé báwọn òbí wa ló bí wa sínú ẹ̀sìn yìí wọ́n sọ wá ní orúkọ mùsùlùmí náà pé àwọn àfáà náà pé ẹran súná ṣe kinní kan àwọn òbí wa yẹn ìjọ mọ̀ nǹkan tó wà nínú Quran ìyá ẹ bàbá ẹ tó bí wọ tó sọ ẹ́ di mùsùlùmí ṣé wọ́n mọ̀ nǹkan tó bá ka kúlẹ̀ aláwù ájú ṣé wọ́n mọ̀ ìtumọ̀ kúlẹ̀ aláwù yẹn ṣé wọ́n mọ̀ ìdí tí Muhammadu fi sọ kúlẹ̀ aláwù yẹn Quran ọ̀rọ̀ ẹnu Muhammadu ni kò ń ṣe ọ̀rọ̀ Allah ò lè sọ̀rọ̀ Muhammadu sọ wípé òun ń gba inspiration láti ọ̀dọ̀ Jubril ẹ̀yin náà ẹ wo téèyàn bá ti fa kolos tó bá fa Colorado yo ó máa ní inspiration á máa gbé àwọn gbé kí ni wàá kàn máa sọ oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn Muhammadu náà ń gba inspiration òun gba kinní kan ju ó wá lọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ó pariwo dáṣọ bòmí ìyẹn wá ń bí pé àkìlò orí ìyàwó ẹ̀ wá mú lọ sọ́dọ̀ cousin ẹ̀ tó jẹ́ wáráká yẹn wá ní pé nǹkan tó rí yẹn Jubril ni níbi wọ́n ti sọ pé ẹ̀yin náà máa ní òjíṣẹ́ tọ̀dọ̀ tí yín àwọn ọmọ Israeli àwọn ní òjíṣẹ́ tọ̀dọ̀ tí wọ́n ní èdè wọn ó ní láti jẹ́ pé òjíṣẹ́ àwọn Lárúbáwá òun ni wọ́ yìí kò ń ṣòjíṣẹ́ èèyàn wáráká ló sọ fún pé ó ní láti jẹ́ pé òjíṣẹ́ ní ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó ń rí yìí wọ́n ti sọ pé tí n bá sì wà láyé mo máa support ẹ torí wáráká ti dàgbà wọ́n dẹ̀ sọ a lot of Jewish stories wọ́n sọ fún wọ́n dẹ̀ kọ́ sínú ó dẹ̀ ń drop ẹ̀ as lamba back to back èèyàn bíi tèmi àti ẹ tá à ń sọ̀rọ̀ yìí ni Muhammadu ó wà ní Quran. There is nothing special about Muhammad kò yàtọ̀ sá níní nígbà tá níní ń jalè káyín ni wàá máa sọ pé bóun ṣe ń jalè yẹn o Ọlọ́run ló ní kóun máa jalè o nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nǹkan tí Muhammadu fi Allah kọ́ bọ́dì ni Allah dẹ̀ wà nù deity tí wọ́n ti ń worship before Islam 360 gods worship before Islam Allah wà nù wọn. Wọ́n tún ní àwọn ère mẹ́ta tí wọ́n mọ̀ tí wọ́n gbà ọmọ Allah. Allah has been Lord of Kaaba before Islam. Kaaba has been shrine of Allah before Islam. Why tí wọ́n yìí ṣe ń lọ sí Kaaba lẹ́nu kí ló tí wọ́n wó Kaaba kí ló tí wọ́n wó òkúta Jaratul Aswad. Táìmù wo ni question and answer máa bẹ̀rẹ̀? Ìjọ tẹ̀sán pé fẹ́ wá ṣe understand so ẹni Sunday tá a fẹ́ ṣe show máa láwọn yín kẹ́ ẹ sọ̀rọ̀ but ẹ mọ̀ pé shows wa tá a bá ń sọ̀rọ̀ báyìí a máa ń kọ̀ tiẹ̀ so bí wọ́n dẹ̀ ṣe máa ń gbé inspiration wá fún Muhammadu náà ló máa ń gbé inspiration wá fáwa náà tá a bá ti ń sọ̀rọ̀ a kì í fẹ́ káwọn èèyàn interject ṣe understand torí bẹ́ẹ̀ ṣe interject ẹ̀ báyìí sìn Bankuba díkúdi ni Bankuba ránṣẹ́ mi náà tí mo fi ń sọ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ṣe interject bẹ́ẹ̀ báyìí sìn díkúdi ti gbé àwọn ọ̀rọ̀ yẹn lọ so mo máa allow yín kẹ́ ẹ sọ̀rọ̀ mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tá a bá ti ń sọ̀rọ̀ ń bì a máa ń ṣe sùúrù torí wọ́n máa ń gbé ọ̀rọ̀ yẹn wá ni ó sì yé yín nǹkan tí Muhammadu sọ náà wọ́n ń gbé wá fún ni Muhammadu ló sọ now mo ti gbé yín sókè báyìí kí ni nǹkan tẹ́ fẹ́ sọ bó tilẹ̀ jẹ́ pé ẹ bá àwọn èèyàn lẹ̀ bó mo máa allow yín kẹ́ ẹ sọ̀rọ̀ torí ẹjọ ẹ kojú ẹ káàárọ̀ ẹ má bínú pé mo interject jàre mo kàn fẹ́ mọ̀ táìmù yẹn kó má dàbí pé mo máa dún bí pẹ́ jù nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ like the question I asked before gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa wípé Allah ṣìgìdì lásán làlá péré lásán ni so a dẹ̀ mọ̀ wípé àwọn Lárúbáwá wọ́n tún láwọn ère míì tó lórúkọ tó ń sìn so definitely nígbà tán bá lérè tó pọ̀ tán sìn wọ́n gbọ́dọ̀ ní orúkọ tó máa pe Ọlọ́run ọba gangan like ká àsùnpẹ̀ tí ò sìn rí rárá ó gbọ́dọ̀ ní orúkọ in Arabic words tó máa pe Ọlọ́run yẹn kí ni orúkọ tó ń pe Ọlọ́run the supreme God in Arabic language. All right, I say I am not an and from research Timothy make Allah is a deity and has been a deity tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ àwọn orúkọ ère tí wọ́n ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ òun ni wọ́n máa fi ń sọ àwọn orúkọ ọmọ wọn nílẹ̀ Yorùbá àwọn orúkọ òrìṣà àtọ̀dọ̀ tiwa tá à ń bọ àwa náà máa fi ń sọ àwọn ọmọ wa lórúkọ Ògúndélé Ṣàngóṣèyí Ọ̀yáfúnkẹ́
gbogbo èmi àti yín la mọ̀ pé Ògún, Ṣàngó, Ọya àwọn òrìṣà wa ni. Bẹ́ẹ̀ náà ni àwọn Lárúbáwá náà ní àwọn ṣígídì, àwọn olórìṣà. Yorùbá ló ní òrìṣà. Ère lásán asnam tí a fi ọwọ́ mọ àti iyẹ̀pẹ̀ òun làwọn ń sìn àti òkúta. Wọ́n dẹ̀ máa ń sọ àwọn ọmọ wọn kò wọn sẹ́ tó ń lórúkọ sọ yẹn. lọ́ọ̀ So rárá ni. èmi ò kí ń ṣe ọmọ Lárúbáwá bóyá wọ́n ní supreme being, but I can tell you wípé àwa ọmọ Yorùbá àwa Then la I ní will tell you Ọlọ́run. you are not right. Ẹ Nǹkan jẹ́ tẹ́ kí n sọ délẹ̀, yẹn you ẹ should jẹ́ kí n have délẹ̀. Èmi wọ́n máa nǹkan lórúkọ tèmi tó bá ń sọ, pọ̀ lọ́wọ́n ọba nǹkan tẹ́ bá ti tèmi ní bá sọ, definitely ẹ ṣe ṣé nǹkan tẹ́ ń sùúrù sọ náà, nìyẹn. ẹ ṣe sùúrù. Nǹkan tèmi bá sọ èmi máa fún yín lẹ́rìí. Èmi náà lẹ́rìí nǹkan tèmi sọ yìí. Nǹkan tèmi bá Ṣé ẹ kì í ṣe sẹ́ni? sùúrù. Oh God. Mo béèrè question ẹ̀ fún mi lánsà náà. Èmi náà mo lè máa sọ̀rọ̀ lọ mo kàn sáré ṣọ̀tẹ̀ ni. Mo ti fún yín lánsà. Mo ní èmi ò kí ń ṣe Fún mi ọmọ lánsà ẹ̀ sọ Lárúbáwá. nǹkan tó ń pè so. Allah tí àwọn Lárúbáwá ń pè fún yín ní Ọlọ́run kò kí ń ṣe Ọlọ́run, wọn ò kí ń tú orúkọ. Àwa Yorùbá la ní Ọlọ́run Olódùmarè. Àwọn Lárúbáwá gbà pé Allah ló dá àwọn is supreme deity. Ní Latin ẹ má bínú, ní Latin wọ́n máa ń pe ìlà ní tó bá fẹ́ sọ in Latin words they call Allah ìlà ìlà náà ń sọ ní Latin words. Are you telling me pé ní Latin words wọ́n ń pe Ọlọ́run the supreme being ní ìlà yẹn tí tonation Lárúbáwá wá sọ di Allah? Nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ń sìn pé ìlà, nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ń sìn pé ìlà Latin word ni. Now ẹ search. Latin word ni tí n bá sọ pé ìlà. It's edited from the Greek word, like it's edited from somewhere. I get here, but what I'm telling you is it doesn't originate from the Arabic. It started from somewhere. But because tá a bá sọ pé Ṣàngó káwọn máa ní Ṣàngó, like nǹkan tó ṣe tonation tó fi di Allah lọ́dọ̀ àwọn Lárúbáwá nìyẹn. So níbi tó ti ń bọ̀, it's named the supreme being, like the number one. So why do you over Debbie by to di Shigidi? If it is Shigidi, you have to provide the name they called their supreme being. Tell about the film Lasan, definitely you can't tell me Allah is Shigidi. You better tell Lórúkọ tó ń pọ̀ lọ́hùn. Ìtúkà ṣe nǹkan tẹ́ sọ yẹn fún evidence yẹn náà. Àkọ́kí ń sọ Ṣé ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí ni. Ẹ má bínú, nǹkan tó máa ń sú mi nínú àwọn Mùsùlùmí ni pé some people came from Arab land. Ẹ̀yin ti ní Ọlọ́run Olódùmarè. Then why are you not calling Ọlọ́run Olódùmarè? Why tí ẹ fi attach ara yín mọ́ Allah yẹn? Okay, tẹ́ bá sọ fún mi pé Allah òun náà ni Ọlọ́run. Why are you calling Ọlọ́run Allah? Are you an Arab man? Ṣé ọmọ Arab ní lẹ fi wé pé Allah ni kẹ́ máa sìn? Wọn ò kí ń tú orúkọ Ṣìgìdì ní Allah. But kẹ́ ẹ tó lè mọ̀ pé Ṣìgìdì ní Allah, you need to go back to before Islam, pre-Islamic era. But àti ronú it is difficult for you torí pé wọ́n sọ fún yín wípé Allah ló dá àwọn. Ẹ wọnú Quran tẹ́ ń kà, Allah fi Olúwa bòmí búra now to tell you pé there are still some gods somewhere greater than Allah. But torí pé ẹ ò farabalẹ̀ kẹ́ ẹ ka Quran kẹ́ ẹ dẹ̀ question àwọn nǹkan tẹ́ ń ṣe, ẹ ò question nǹkan tẹ́ ń ṣe, òun ni problem tẹ́ ní. You just believe nǹkan tó sọ fún yín. Ẹ sọ fún mi pé kí n provide nǹkan tí Lárúbáwá ń pe Ọlọ́run tí Allah bá jẹ́ Ṣìgìdì. Ṣé mi jẹ́ ọmọ Lárúbáwá ni? Ṣé di Lárúbáwá mò ń sọ ni? Mo ń sọ fún yín pé wọn ò kí ń translate orúkọ. You cannot translate Allah to Ọlọ́run Olódùmarè because ẹ ò lè translate orúkọ. Tẹ́ bá ń jẹ́ Itukash, tẹ́ bá dé China tó ti sọ Chinese, Itukash lẹ́yìn máa jẹ́ náà ṣọ́ máa translate orúkọ yín ni. Àwọn Arab gbà pé Allah ló dá àwọn. It doesn't mean pé Allah yẹn ni Ọlọ́run Olódùmarè tọ̀dọ̀ ti wá. Nílẹ̀ Yorùbá, according to Yorùbá cosmology, Ọbàtálá ló mọ èèyàn, Ọbàtálá ló mọ èèyàn, Ọbàtálá ló mọ èèyàn. But Allah sọ fún yín pé òun lòun mọ èèyàn. Ṣé Allah ni Ọbàtálá ni? No. But nínú Quran, Allah tún wá ń fi ẹni tó tún mọ èèyàn, ó tún fi ń búra. Allah tún fi Ọbàtálá búra. It's because you cannot sit down. Ẹni láti yọkọ̀ wò, ìgbà wo gan ni Yorùbá bẹ̀rẹ̀? Ìgbà wo ni ìran Àràbù bẹ̀rẹ̀? Ṣé ìran Àràbù síwájú ìran Yorùbá bẹ̀rẹ̀ ni? Ló fi jẹ́ pé àwa tá a ti bẹ̀rẹ̀ síwájú wọn la máa wá gba nǹkan táwọn Lárúbáwá sọ fún wa gbọ́. We have been existing before this Arab.
wọn ò gba nǹkan tọ̀dọ̀ tiwa àwa máa wá gba nǹkan tọ̀dọ̀ tiwọn. Ẹ gbé kínní sí làákàyè náà. Ẹ̀rí tẹ́ ẹ fẹ́ fún àwa ni wípé Oh. ẹ jẹ́ káwa mọ̀ pé Allah ni Ọlọ́run. Outside the Quran èmi máa Ẹni fún yín sùúrù. lẹ́yìn. Ẹ jẹ́ kí n ṣe explanation kan fún yín. Ṣé rí before Islam, wọ́n máa ń pe Ọlọ́run, wọ́n máa ń pe àwọn ṣìgìdì wọn ní Allah. That is on forúkọ Ọlọ́run pé ṣìgìdì. When Islam came to láti wá jẹ́ kó mọ̀ like láojú wọn pé ṣìgìdì tẹ́ ń pè ní Allah kọ́ ni Allah. Ọlọ́run ọba supreme being òkè ló wà. So if you said before Islam, wọ́n máa ń pe ṣìgìdì láàlá, yes, you are right, because wọ́n fi orúkọ Ọlọ́run pe ṣìgìdì. And Islam dey wá explain for pé Allah is one God, which is the supreme being. And there is nowhere you can tell me, everywhere they call it Allah, and it's the supreme being. They have other names, they call other things. Ìyẹn, the second Mr. thing, Ituka, the second thing, ẹ má worry. ẹni Mr. sẹ́kọ̀ Ituka ṣe mú. ẹjẹ sáré sẹ́lẹ̀ kẹ́ sọ̀rọ̀ lé lórí. They brought Islam, like when they brought Islam, when báyé ṣe evolved, each tribe tó ń kọ́kọ́ grow ló ń wá bọ́ ẹ máa gbòòrò sí. So they came and brought it to us. It's not mandatory for us to take. Ẹni tó bá wù kó gbà, ẹni tó bá wù kó filẹ̀. Ṣé get? So now that you now wanted to, bẹ́ẹ̀ ṣe wọ́n grammar fáwọn Yorùbá, it's a good thing. But you don't have to say something that is not genuine. Ṣé get? I love the fact that you are advocating Alright, for like we should come back to our culture, do this and that, but be genuine and have the facts of what you are It's okay, saying. ẹ mute ẹ ṣe ẹ̀yin ni ẹ ò mọ nǹkan tẹ́ ń ṣe. Ẹ sọ fún wa ń bì wípé before Islam wọ́n ń pe Allah, wọ́n ń pe Ọlọ́run ní Allah. Ẹ sọ pé kò sí ṣìgìdì Mo kan náà tó ń gbé pe Allah. ṣìgìdì láàlá, wọ́n forúkọ Ọlọ́run pe ṣìgìdì. That was what I Ẹ said. ṣe ó yẹ mute ẹ sọ pé wọ́n fi orúkọ Allah wọ́n fi ń pe ṣìgìdì. Èmi wá ń sọ fún yín wípé ṣìgìdì tí wọ́n ń pè ní Allah yẹn òun náà sì ni Allah tẹ́ ń bá wọn sìn lénìí. Ẹ̀yin ò kí ń ṣọmọ Árábù náà. Ẹ̀yin fún ara yín mọ̀ pé wọ́n ń fi orúkọ Allah wọ́n fi ń pe ṣìgìdì. Ẹ̀yin fún ara yín mọ̀. Ẹ wá ń sọ fún wa ń sìn pé ṣìgìdì yẹn kọ́ ni Allah. Meanwhile wọ́n fi orúkọ Allah pe ṣìgìdì. Ẹ gbé sí sẹ́ǹsì náà. Àwọn náà ojú wọn ló dín gbà yẹn. Ojú wọn kankan ò dúdú. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún yín Ituka ṣì. Orúkọ tó ń pọ̀ náà Ẹ jẹ́ tẹ́ kí n bá sọ ṣàlàyé pé fún yín ṣìgìdì ní Ituka tẹ́ ṣe bá ti lórúkọ yẹn lẹ́rìí. Ẹ máa jáde nígbà tẹ́ bá ti lẹ́rìí. Èmi ti fẹ́ fún yín lẹ́rìí ẹ mute mic yín. Okay. Ẹ mute mic yín ẹ mọ nǹkan tẹ́ ń sọ rárá. Before Islam wọ́n ní àwọn ṣìgìdì tí wọ́n ń bọ tó pọ̀ rẹpẹtẹ. Ṣìgìdì yẹn pọ̀, wọ́n ní Alat, wọ́n ní Alimanat, wọ́n ní Aliuza, wọ́n ní Jaratul Aswad, wọ́n ní Allah. Allah yẹn ó wà nù wọn. Allah ni supreme deity, not supreme being. Supreme deity, olórí àwọn ṣìgìdì. Òun ni Lord of Kaaba. Kí wá lórúkọ supreme being? Kí ló ń kó supreme being? Ẹ mute mic yín síbẹ̀ ẹ jọ̀ọ́. Ẹ mute mic yín síbẹ̀. Ẹ rí pé mi kọ́ mo mute yín. Mo fẹ́ kẹ́ mute ara yín kẹ́ máa sọ pé MS bàbá ò jẹ́ kẹ́ sọ̀rọ̀. Ẹ̀yin fún ara yín ti sọ wípé kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n ní ṣìgìdì tí wọ́n ń pè ní Allah. Ẹ wá ń sọ fún wa wínsìn wípé Allah tí Muhammadu mú wá ó yàtọ̀ sí ṣìgìdì yẹn. Èmi wá ń sọ fún yín pé Allah ó wà nínú àwọn ṣìgìdì yẹn 360 tí wọ́n ń sìn. Nǹkan tí gbogbo àwọn ṣìgìdì yẹn 360 yẹn òun ni àwọn Lárúbáwá gbà pé Ọlọ́run. Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Gbogbo ṣìgìdì yẹn ni àwọn Arab gbà as Ọlọ́run lọ́dọ̀ tiwọn. Níbi Ọlọ́run Alat lélẹ́yìí o, Ọlọ́run Alimanat lélẹ́yìí o, Ọlọ́run Aliuza lélẹ́yìí o, Ọlọ́run Allah lélẹ́yìí o, Ọlọ́run Kaaba lélẹ́yìí o, Ọlọ́run Jaratul Aswad lélẹ́yìí. Everything don pè as Ọlọ́run. Oríṣiríṣi ṣìgìdì. Nǹkan tí Muhammadu ṣe ni wípé ẹ mọ Ọlọ́run ní ẹyọ kan, ẹ mọ ṣìgìdì yín ní ẹyọ kan. Allah nìkan tó jẹ́ olórí àwọn ṣìgìdì, òun ni ká gbà, òun ni ṣìgìdì ẹyọ kan. Láìlà kò sí ṣìgìdì kan ilá Allah àyàfi Allah. Gbogbo àwọn ṣìgìdì kéékèèké yìí ẹ dà wọ́n nù, ẹ jẹ́ ká mú Allah nìkan. Ẹ wá ń sọ wípé wọ́n gbọ̀n yí pé Allah ṣìgìdì ni wọ́n fi orúkọ Allah pé ṣìgìdì. Àmọ́ ṣìgìdì yẹn wọ́n ti change ẹ̀, kò di ṣìgìdì yẹn ò kí ń jà láàmú. Ẹ mọ nǹkan tẹ́ ń sọ. Ẹ mọ nǹkan tẹ́ ń sọ. Ẹ kàn máa wá sókè, ẹ ò nímọ̀ nípa nǹkan tẹ́ ń sọ.
ẹ kàn máa lanu àwọn lárúbá ló sọ fún yín pé kíní kan lọ́lọ́run míwàá ẹ ti mọ Ọlọ́run nílẹ̀ yín ẹ ti mọ Ọlọ́run nílẹ̀ yín ẹ ti mọ nǹkan tí ẹ ti ọ̀tọ̀ ni Ọlọ́run Olódùmarè ọ̀tọ̀ ni àwọn ọ̀rúnmọlẹ̀ ọ̀tọ̀ ni àwọn òrìṣà kò séyàn tó ń pe òrìṣà lọ́lọ́run kò sẹ́yìn tó ń pe irúnmọlẹ̀ kan lọ́lọ́run ẹ̀yin wá dé ẹ wá pe ṣìgìdì lárúbáwá ẹ wá ń pè ní Ọlọ́run fún wa ẹ wá fẹ́ fi ṣìgìdì lárúbáwá yẹn ẹ fẹ́ fi gba gbogbo àwọn òrìṣà wa lọ́wọ́ wa ìṣòro wá dé báyìí sìn àlá olórí burúkú ṣìgìdì yẹn kò lè ṣe nǹkan kan ẹ wá jókòó kẹ́ ẹ ronú pé kí ni kókó àlá àti ẹ̀ ń pè gan tí ò ní wúlò tí ò ní iṣẹ́ kankan tó fẹ́ ṣe àwọn bàbá wa lo àwọn òrìṣà yìí láti jọ́ ìwọ́n fi defend ilẹ̀ Yorùbá ṣe ìrùpọ̀ lọ́wọ́ máa wá sókè wá gbà yín lẹ́ni Ọlọ́run ti òun ló drop ara ẹ̀ òkùnṣẹ́ tó drop ẹ̀ Ọlọ́run ti fún wa ní everything tá a nílò náà àwọn èèyàn ń bá wa ja ìjalẹ̀ wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa àwọn nǹkan táwa bàbá wa fi defend ilẹ̀ ẹ wá fi ṣìgìdì lásán àti ìwé òfegè ẹ wá fi gbà á lọ́wọ́ wa ok ogun wa dé nsìn ẹ ò lè gbé àlá àti ìwé òfò tẹ gbé dání yẹn ẹ ò lè lọ fi kojú bandit ẹ̀dẹ̀ tí sì ń jókòó ẹ̀dẹ̀ tí sì ń sọ pé àlá yẹn lọ lọ́run so káwa ọmọ Yorùbá lajú wálẹ̀ káyé wá dẹ̀ bàjẹ́ tán pátá báyìí kí lẹ wá dẹ̀ dàbí Sudan kó dàbí Somalia kó dàbí Afghanistan a ní irọ́ lásán ni wọ́n gbélé yín lọ́wọ́ irọ́ lásán kò ságbára kankan nínú Allah kò ságbára kankan nínú Quran kò síbẹ̀ ṣe fẹ́ pé Allah kò lè dá yín lóhùn irọ́ lásán ni òfégè ní wọ́n pe èrè lásán àwọn lárúbáwá pe èrè ẹ̀yin èèyàn ẹ tẹ̀ sí Google wípé ya rọ́bì tó máa ń sọ ya rọ́bì àwọn tó wà nílẹ̀ lárúbáwá mọ̀ pé rọ́bì yẹn ya rọ́bì yẹn ó yàtọ̀ sí Allah ṣìgìdì làwọn pípù yìí pákéjì wá fún yín náà pè lọ́lọ́run láti fi gba tọwọ́ yín náà ya rọ́bì yàtọ̀ sí Allah ẹ̀yẹ ká jí irọ́ lásán ní Islam irọ́ lásán mo ti ní àwọn àfáà kan ti mẹ́sẹ̀jì mi so à ń retí wọn lénìí ìwọ tó bá mọ̀ pé mùsùlùmí òdodo ní ẹ tó dẹ̀ nẹ́rìí lọ́wọ́ máa bọ̀ lókè náà ó ní láti máa type ẹ fẹ́ fi Islam ẹ fẹ́ fi irọ́ lásán ẹ fi ẹ̀dẹ̀ fi òfégè ẹ̀dẹ̀ fi gba original lọ́wọ́ wa ẹ sọ wá dẹni yẹpẹrẹ lórí ilẹ̀ wa ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jí so la cream ok Mr. Felin ẹ káàsán ẹ káàbọ̀ mo kí everybody o mo kí ms bàbá mo kí olówó èkó ẹ kú kó bá lè dá ilẹ̀ Yorùbá wà níṣẹ́rú o iṣẹ́ rí nǹkan tèmi rí sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ni pé kò sí nǹkan kan tó ń jẹ́ àlá àbí nǹkan kan ìjagunbalẹ̀ ní Islam láti ilẹ̀ ṣẹ́rí àwa ti bá àwọn àràbò gbé ọdún 10 ni mo lò ní Dubai a mọ ìwà wọn dáadáa ẹ̀sìn Islam ẹ̀sìn jàgídíjàgan ni àwọn ọ̀dẹ Yorùbá tó ń sọ pé òkè àwọn fẹ́ ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá ní Saudi Arabia tí Islam ti wá wọn kì í lo ṣẹ̀ríà lọ ńbẹ̀ o United Arab Emirates tó jọmọ ìyá wọn kì í lo ṣẹ̀ríà lọ ńbẹ̀ o Kuwait tó jọmọ ìyá wọn lo ṣẹ̀ríà lọ ńbẹ̀ o ṣé ẹ ti jókòó kẹ́ bèrè lọ́wọ́ ara yín pé kí ni reason tó kì í fi ń lo ṣẹ̀ríà lọ because ojú ti là àṣírí ẹ̀sìn yẹn ti tú